Oh lala, Mrs. Oguntade Bukola ló ń sọjọ́ ìbí tá a fẹ́ lọ kí. Happy birthday to you ma. ṣọrẹ fún mi lásìkò kọ́tà máa ẹ̀yẹ mi kádàrá mi tó ń sùn wọn máa fẹ́ fún gbẹ̀yìn rẹ̀ lọ́jọ́ ìbùkún ẹ̀ kí n wẹ̀nú ẹ̀ kí n mọ́ tó ní. ṣọrẹ fún mi lásìkò kọ́tà máa ẹ̀yẹ mi. Bẹ́ẹ̀ni bàgùnyànnú odò tó fẹ́lẹ́ tá a ṣe bí aládìídùn pẹ̀lú flavour tó gàgà tó ń gàgà tá a tún wá fagbada dínran bá a bá gbé fọlọ́wọn ọba mi aláwòrán àbí kò ní jẹ́ ọ̀pẹ́ tó fẹ́ràn náà lọ́lọ́jọ́ ìbí tòní mú wá o. Ó wí pé alhamdulilayi rabbil alamin Mrs. Oguntade Bukola òyìnbó ní chemist lókè àmọ́là ọ̀dẹ òmu lónìí ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án ọdún tá a wà yìí ti sọjọ́ ìbí yín wasalamu ala yawma ulitu àlàáfíà ọlọ́run kó máa bá ọjọ́ tẹ wá sáyé o. Happy birthday to you, long life and prosperity. ó ti yá ọlọ́jọ́ ìbí ẹ̀dá náà bá mi wá ó yá gbé bọ́dì kó wá dáńṣẹ́ o ijó ọjọ́ ìbílẹ̀ yóò jó dáadáa dáńṣẹ́ wẹ́yọ̀ sọ̀rọ̀ ijó gidi o ọjọ́ ìbí ẹ̀ ò ní dọ́jọ́ ìbí. ẹ o owó mama Malik mama Farhan ìyàwó Mr. AY Oguntade ògbó láéláé lógbó alábàáhùn àgbórakòrò ní tìgbín tèwó orí larúgbó ṣoge ẹ dàgbà ẹ dògbó láṣẹ Èdùmàrè ẹ ò ní fi ọjọ́ ìbí tọdún yìí ṣe àṣemọ ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ bí hakila haula wàlàkù wàtà ìyílá bíláìlẹ aliyọlá azim. Ní báyìí mo ṣetán mo fẹ́ kí ọlọ́jọ́ ìbí tòní Mrs. Oguntade Bukola ṣe bẹ́yìn lọ́mọ ẹ̀ṣọ́ Ìkòyí ọmọ ẹ̀ṣọ́ dùn lóye ọmọ àtìlétógún ọmọ amúrin gangan bí àná ẹ̀ lórí òbí ń jà lọ́ba yankuna tadé ọba ọmọ ìlọ́kọ́ ọmọ àrélùmí ẹ̀yin lọ́mọ kẹ́tùkẹ́tù ọmọ kẹyẹkẹyẹ ẹ̀yin ni kò yá àdìlẹ̀ dogun kíkú tó dé ọmọ onídà ọmọ símọ́rí ó tún yá nílé ìyá tó bí yín lọ́mọ nílùú Mọdákẹ́kẹ́ ẹ̀yin ni Mọdákẹ́kẹ́ àkọ̀ráyè ọmọ arógunjó ọmọ arógunyọ̀ ọmọ akíkanjú lójú ogun ọmọ afèdè ìjìnlẹ̀ bẹ́ẹ̀ yóò kú sọ̀rọ̀ ẹyẹ ò bá yẹn jà ẹyẹ ò bá yẹn bínú ẹni bá bẹ́yẹ bínú ẹyẹ ayọ̀ lójú jẹ ọmọ ogun tẹ̀lúdó níyìn ẹ̀yin lọ́mọ adákẹ́jà bí èṣù. Mrs. Oguntade Bukola ọlọ́jọ́ ìbí èyí ò ní jáṣe mọ́ o ìgbà ọdún tẹ́ ẹ bá lò ọdún kan ló máa jẹ́ àmì yá rọ́bì. Bẹ́ẹ̀ bá ń gbọ́ mi báyìí olówó orí yín Mr. Ayọ̀ Oguntade ló ń kí yín fún tọjọ́ ìbí. ọjọ́ ìbí òní tí ẹ ń ṣe Èdùmàrè òní tó jáṣe mọ́.